وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين. torí wípé o máa ń sábà sọ fún àwọn èèyàn pé tó bá ti gbógun Ahmadiyya má tọrọ ẹ jẹ Ahmadiyya kọ́ lọ́ọ̀tá ẹ torí pé tèmi àti ẹ bá padà jọ sọ̀rọ̀ tí n bá bí ẹ lè pé kí ni ìtumọ̀ ogun tó ń gbé kọ́ Ahmadiyya tó o bá ti ṣàlàyé fún mi màá fìdí ẹ̀ múlẹ̀ fún ẹ kọ́ Ahmadiyya kọ́ lọ́ọ̀tá ẹ Muhammad lọ́ọ̀tá ẹ. torí pé nítorí mi náà Ghulam Ahmad sọ yẹn máa wá síbi tí Muhammad ti sọ̀rọ̀ ẹ̀ àbí nítorí ló ṣe yẹn máa wá síbi tí Ànábì ti ṣerú ẹ̀. at the end of it all wọ́n á padà rí pé àṣé Ghulam Ahmad kọ́ lọ́ọ̀tá ẹ àṣé Muhammad gan lọ́ọ̀tá ẹ. ìjọ Ahmadiyya wọ́n máa ń sọ wípé Ghulam Ahmad gbésí ayé ẹ̀ ò máa kànga nínú àwọn ẹ̀rí kan wọ́n ń pè kankan ní salasuna dalilan ala nubuwatil masihil maw'ud tẹ́bá dórí sáìtì wọ̀n ẹ̀rí ń bẹ 30 evidences. number 3 ń bẹ tí mi bá ṣe mistake ó ní ọ̀rọ̀ kólókò mo ti sọ díẹ̀ ń bẹ lẹ́ẹ̀kan pé wọ́n ní ìwà ẹ̀ náà ni wà Nábì Muhammad torí pé ní Ọlọ́run sọ fún wípé wa innaka la'ala khuluqin azim. ẹ̀dàkùn ta lọ́lọ́run fi ọ̀rọ̀ yìí ròyìn Ànábì sallallahu alaihi wasallam kò fi ròyìn àwọn ànábì ẹ̀mí Ghulam wá ní Ọlọ́run fi ròyìn pé ìwà ń dá púpọ̀ nínú ìwé kan tá ń pè ní asiratul mutahhara wàhíyà mọ̀dánásà asiratul mutahhara ìkan náà kọ̀wékọ̀wé wọn ní Íjíbítì wọ́n pè ní Mustafa Sabit òun ló pọ̀ tíra yẹn chapter kan wọ́n bẹ̀ tó pè ní khuluquhu khuluqi ní tó ń sọ náà ni pé ìwà nábì gangan ni wà Ghulam Ahmad. Ghulam náà dẹ̀ sọ bẹ́ẹ̀ nínú tíra Nuzulul Masih ó ń sọ bẹ́ẹ̀ ní pé 202 wípé òun ti fẹ́ wọ 65 years nísìn kò sí ẹni náà tó tó bẹ̀ láti mú àbùkù ẹyọ kan jáde nínú ìgbésí ayé ohun tóun ti ń bá bọ̀ àbùkù náà min ayyi naw'in bó ti kò lè kiri mọ́ ẹ sọ pé òun parọ́ ẹ lóun jalè ẹ lóun purọ́ mọ́ lọ́hun ẹ lóun ṣe anything ó yẹ mú wá mo rò pé ń jọ àti jókòó yìí àbí láti wákàtí ní sáà àti ìrábùkù arákùnrin yẹn Yorùbá ní àṣàsí èmújàmọ́ ṣé yóò di gbogbo wa létí ni àbí yóò fọ gbogbo wa lójú àbí yóò dàlákà ìwàrú táàfin ní rí náà rí àbùkù ẹ̀. Wallahi ó wá ń ṣe níláàánú púpọ̀ pé àtàwọn Ahmadiyya tè ní iná mo gbọ́ lẹ́nu Dr. Majid yẹn mo gbọ́ pé Azhari lóhun ti jáde Azhari tó ti ń bọ̀ lọ́hun yẹn ṣé wọ́n gba Ahmadiyya arákùnrin yóò lóhun ò lábùkù kankan ó ní tẹ́ bá sì tó bẹ̀ tán bá bí yín dáa mo gbọ́ lẹ́nu Dr. Majid náà ta ló kéwú Azhari yẹn wípé kò sí ẹnìkan tó lè mú àbùkù ẹyọ kan jáde nínú gbèsè ayé Ghulam Ahmad. ṣé ẹ rí Imam Mahdi alayhi salatu wasalam Hadrat Mirza Ghulam Ahmad alayhi salatu wasalam laqad thabata annahu kana sadiqan ṣùgbọ́n tó sẹ́yìn àfihànlẹ̀ annahu kana sadiqan olódodo ni ma'rufan bit-taqwa wọ́n máa pẹ̀lú pé ẹni tó páyà Ọlọ́run ọba ni wal wara' ẹni tí kìí ṣe oúnjẹ kújẹ èdèyàn wal amanatu tiwali hayatihi ẹni tó ṣe é fọkàn tán ní gbogbo ìgbésí ayé rẹ̀ láti ìgbà tí Ọlọ́run ọba ti dá gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́nà ọba fún olódodo ni ọ̀páyà Ọlọ́run ọba kìí ṣe oníṣekúṣe èèyàn kò parọ́ rí ẹ̀dá tó Ọlọ́run ọba dànù. ẹ lè imagine kẹlọ kéwùrú bẹ̀yẹn kẹ máa sọ rédèrèdè yẹn lẹ́nu wọn ni kò lábùkù kò ní àbùkù bí báwo ó ń yẹ yáwọn ànábì Ọlọ́run olóhun ìṣẹ́gbẹ́ Adam ànábì Adam olóhun ìṣẹ́gbẹ́ olóhun kì í ṣẹgbẹ́ Musa òun ìṣẹ́gbẹ́ Isa tọ́lọ̀ ń fún ojú ti Núhù lọ ó wáyé ẹ̀yà ànábì Musa tààrà ṣe bí jíra mọ́tò lẹ́yìn tí bá ń mú ní èyàn máa pé subhanallah 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 ní gbogbo ń tàn gbọ́ látàárọ̀ kò fẹ́ mọ́ sí dáadáa kan nínú gbogbo tó lòun wá ṣe láyé ó wá da yírú ni wallahi ó wá da ẹ̀sìn rú ni wọ́n ní kò lábùkù ìgbà tó wà ní ọmọ 29 years ṣọ́mọ kékeré ni bàbá Ghulam ní kó lọ gba pension ẹ̀ àbí owó fẹ̀yìntì kó lọ gbà wáńjọ́ kan wọ́n ní èmi kọ́ mọ́ ń sọ̀rọ̀ yìí ọmọ Ghulam Ahmad ló kọ́ sínú tíra Siratul Mahdi tí wọ́n bí mi pé ń bolè mi ti rí yẹn lárúbáwá náà fi kọ́ wọ́n mọ́ bó ti jẹ́ ni ẹni tó ń ṣọ́ Israeli kìí sùn àwọn náà ló kọ́ síbẹ̀ nínú story number 49 Ghulam Ahmad wọ́n ní kó lọ gba pension bàbá ẹ̀wà owó tó pọ̀ ní o owó tí bàbá ń gbàǹgbà yẹn torí pé òṣìṣẹ́ ìjọba tó gbajúmọ̀ púpọ̀ tó sì ṣe kídímà àwọn òyìnbó nílẹ̀ India ní bàbá rẹ̀ ẹni tó nípò lọ́dọ̀ ìjọba ni ẹni tó lóhun ò lábùkù yìí ẹ jẹ́ ká wò díẹ̀ nú ẹ̀ lábala ìwà torí pé wọ́n ti fi ìwà ṣe yastik fún wa èmi kọ́ mọ́ sọ bẹ́ àwọn náà ni ẹ wo wá Ghulam Ahmad kò ní àbàwọ́n kò lábùkù ẹ lè mú nǹkan kan jáde ń gbèsè ayé ẹ̀ tí ó dáa
pẹ̀lú gbogbo tó dáwò yìí náà so wọ́n ní kó lọ gba owó wájàrí ọmọ yẹn ọmọ 29 years ní ó bá mú ọmọ àdúgbò kan dání ọmọ àdúgbò yẹn family wọn náà ni wọ́n pè yẹn ní Imam Din story number 49 ni mò ń kà nínú tírà Siratul Mahdi nìyẹn bá tẹ̀lé pé dáàdì ní kí n lọ gba pension wọn wá owó rọ̀gùnrọ̀gùn torí pé mo rí ìkánú àwọn àkọọ́lẹ̀ kan wípé iye tán ń fún bàbá rẹ̀ yìí òun ni 700 nínú tírà yìí náà ni 700 rupees nígbà yẹn hundreds of thousands of naira ní nísìn tí n bá bù kéré nìyẹn so wọ́n ní kó lọ gbé wọn yẹn wọ́n wá pé ọmọ jàgùjà kan jàgùjà ó lè ìgárọ̀ ọlọ́ṣà area boy tó jẹ́ family wọn ó pè yẹn dání Imam Din wọ́n nìyẹn tẹ̀lé ìgbà tán wá gba wọn yẹn tán wọ́n ní faja'ala Imam Din yantaliqu bihi min makanin ila akhar hatta baddada tilka nukud ní Imam Din Shaitanu Din ló bá bẹ̀rẹ̀ sí ní mọ́gùlá àwọn ọmọdé káàkiri ó mú kiri wọ́n sọ pé ó fọ́ngi lórí ó mú lọ́wọ́ wọ́n jọ wá rìn káàkiri títí tó fi ná gbogbo owó náà tán máa lọ́wọ́ ọ̀rọ̀ yẹn Ahmadiyya sọ pé òun kọ́ ló ná hatta baddada wọ́n á fi sínú bracket Imam Din títí tí Imam Din fi ná gbogbo owó náà tán òrùpó yé nìsín bá ṣe tú ọ̀rọ̀ yẹn nìyẹn àtọwọ́ àti Imam Din so in táwà lè sọ ní pé méjì náà ni inú kọ́ yẹ pé òun ló náwó wọ́n jọ náwó yẹn jẹ bẹ́ẹ̀ ni wọ́n jọ rẹ̀ jà díndín wọ́n ra súyà bóyá sí iná hòtẹ́ẹ̀lì náà ṣùgbọ́n lẹ́nu àárọ̀ títí tó fi dìrọ̀ lẹ́ni o ó nígbò wá náwó náà tẹ̀lú Imam Din bá jù lẹ́ẹ̀kọ́ máa lọ pé ọya bára dáradá padà lé Ghulam Ahmad wá padà sílé ló bá lọ sílùú kan tán pè ní Siale Court ní ọdún 1864 ó sì wà ń bẹ̀ títí di 1868 ìgbà tí ìyá bàbá ẹ̀ kú ló tó padà wọ Qadian ọmọ Sanlé òun kó náwó kò sí padà lé támadí ó bá fèsì fún yín wọ́n ní torí pé bàbá ẹ̀ ti ń sọ pé kó ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó lóun ò fẹ́ ṣiṣẹ́ inú máa ń bí bàbá Ghulam Ahmad sí torí pé ó ya ọ̀lẹ dàrò láti kékeré nígbà tán àyè dààmú ẹ̀ ó sọ fún bàbá ẹ̀ ńjọ́ kan pé laqad tawazoftu salafan ó ní mo ti gbaṣẹ́ inú bàbá ẹ̀ bá dùn tó bá yẹ kó ti gbaṣẹ́ lóòótọ́ wàláhì ó dáa ó dẹ̀ ń parọ́ ni ìtumọ̀ ẹni pé mo ti gbaṣẹ́ Ọlọ́run mo gbaṣẹ́ yìí máa gba chándà owó táwọ́ríyà lọ́lọ́ fún bàbá ẹ̀ iṣẹ́ a máa gba owó ọmọgọ́ tán san lóṣooṣù yẹn àtowó sàárè ìtẹ́ òkú ńkọ́ wọ́n ń ta sàárè fúnra wọn lórí ọ̀rọ̀ pé ó gba pension wọ́n na mọ́ lọ́wọ́ yẹn Ahmadiyya mọ̀ pé àbùkù kan ànábì àwọn àkọ́kọ́ mẹ́ni kó já sí pé Ghulam Ahmad wọn jọ náwó yẹn ni ẹlẹ́ẹ̀kejì ni kó já sí pé ìyẹn ó náwó yẹn mọ́ lọ́wọ́ lóòótọ́ wakila al-amrayni shar ananayka ashabi al-firara aw irada fakultuhuma amrani ahlahuma murrun ànábì tán ní ò láṣìṣe wọ́n mọ̀ pé kò sí kankan tí àwọn ò lè reject méjèèjì nínú kọjá sí pé wọ́n jọ náà owó yẹn jẹ ni ànábì eléyìí ó lè ní láti kékeré ànábì Ghulam Ahmad ànábì chief ni àbí káwọn sọ pé wọ́n náà máa lójú kí ni ìyẹn túmọ̀ sí dẹ́dẹ́wúrẹ́ ọgọ́ parí ọmọ 29 years lọ gba 400,000 naira wá ní báńkì ẹnìkan wá mú ẹ lẹ́yìn ẹjọ́ wá rìn káàkiri ó sì ná gbogbo ẹ̀ ó ra súyà ó fi òróró ẹ̀ ó fi ra ẹ lẹ́nu ó fa sìgá ó fi eruku sí ẹmú torí pé ẹ̀hànà tí wọ́n lọ náwó máa lọ́wọ́ yẹn Imam Din Shaitanu Din yẹn Ghulam Ahmad wọ́n sọ síbẹ̀ pé ńgbà tí ó padà wá yọ̀ǹda Ghulam Ahmad pé ó yá máa lọ́ntì ẹ ló bá tún lọ dá mọ́tò kan lọ́nà tó ń kó ẹrù bọ̀ látọ̀nà oko kẹ́lẹ̀ pé ó lè nìyẹn ó lè làwọn ọ̀rẹ́ Ghulam Ahmad láti kékeré Ahmadiyya kì ní ṣe yígan ó lè lọ́rẹ́ àgùntàn tó bá sì bájá rìn yóò jẹ̀gbẹ́ wọ́n wá tí yẹn mọ́lé létà Ghulam Ahmad padà wá ń sọ wípé wọ́n wá tètè túlẹ̀ Ọlọ́run wo ti wá máa lára ká má bàa máa fi ti ẹ̀rẹ́ wa lára wípé ìran wọn kan jalè ó dá mọ́tò lọ́nà wọ́n ti mọ́lé criminal ó ní torí tóun ni Ọlọ́run ṣe yọ̀ǹda kan dá sílẹ̀ kan tètè fi ilẹ̀ lẹ́wọ̀n yẹn máa nìyẹn tó dá mọ́tò lọ́nà yẹn ẹni wo ọ̀rọ̀ yẹn àwọn ilé yóò máa gbàbẹ̀ tẹ́lẹ̀ wọn ní jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ò jí ẹ̀ṣẹ̀ àmá Nabi Muhammad ó ní wallahi law anna Fatimata binta Muhammadin sarakot laqata'a Muhammadun yadaha ẹfi jọra wọn wọ́n sì ló jọ Muhammad khuluquhu àbótí ń khuluqi ni so ìgbà tí Ahmadiyya rí pé àwọn ò lè sá fún allegation kejì yẹn ni pé máà nìyẹn ló náwó máa lọ́wọ́
wọ́n wá ní but kìí ṣe tuntun náà àwọn ànábì Ọlọ́run ọmọ gbogbo nǹkan tán so bí wọ́n ṣe fún Yakubu náà nìyẹn tí wọ́n fi mú Yusufu kúrò lábẹ́ ìwọnú igbó lọ tí wọ́n fi ní kòkò jẹ bí wọ́n ṣe dìsífù Yakubu mú Yusufu kúrò nílé bẹ́ẹ̀ náà ṣe dìsífù Ghulam Ahmad náà gbowó tán mọ́ lójú tán jẹ súyà lẹ́gbẹ̀ẹ́ ha wallahi alazim ó rèé àwọn ló kọ eléyìí did Mirza Ghulam Ahmad steal his father's pension wọ́n wá lọ ń kó àyà wà nù suratu Yusuf falamma stay'asu minhu khalasu najiyya ọ̀rọ̀ Yakub ẹ dákun torí Allah ṣé ó jọra wọn bí n tán pè ní Ahmadiyya ó nìyẹn nínú àmì kejì táàfi mọ̀ ǹjẹ́ ní olódodo ni taharatul hayati mudda'i qabla da'wahu a tún wo ẹni tó kéde yìí bóò ní ìgbésí ayé rẹ̀ kó tó kéde irú ìgbésí ayé wo ni kana al-anbiya'u alladhina ba'athahumullahu ta'ala kulluhum sadiqin kò sí òjíṣẹ́ kan tí Ọlọ́run ọba rán síwájú tí ó jẹ́ pé olódodo ni khilalu hayatihim ní gbèsè ayé wọn wọ́n dẹ̀wí síra tó tọ̀hìrà abáwò tán wọn láti pìlẹ̀ dópin ẹni yìí la máa kà wọ́n sí wọ́n wá amúnú làbútẹ́mínú ẹni tó bá fẹ́ kéde tó bá lóun fẹ́ Ọlọ́run bá ràn kó wọ́n jíṣẹ́ Ọlọ́run Yorùbá náà máa ń sọ ẹni tí ó fún yín ní lásọ àwòtọ́run ẹ̀ ìbéèrè ni pé halikana imamuna al-Mahdi alayhi salatu wa salam sadiqan tiwalu hayatihi ẹ jẹ́ ká wá lo òṣùwọ̀n nípa ti Imam Mahdi alayhi salatu wassalam ṣé Imam Mahdi alayhi salatu wassalam Mirza Ghulam Ahmad ṣé ǹjọ́ lè fọ́ sọ̀yà bí Ànábì Muhammad sì fọ́ sọ̀yà ní ibi tá a ti bí tó náà lè fọ́ sọ̀yà bẹ́ẹ̀ wípé ẹ sá mà pé olódodo ni mí tó lè sọ pé ẹ sá mà tàn mí ẹjà àyẹ̀wò tó bá kún náà bá lè sọ bá Nàbí Muhammad sọ́sọ́ sọ fáwọn yẹn pé ṣe mọ̀ parọ́ rí tání àwọ̀ parọ́ rí tọ́wá yí pé bẹ́ẹ̀ tí n bá parọ́ rí Ọlọ́run ọba rán mi sí yín ẹ wà á rí àwò àti ríta Nàbí Muhammad sọ́sọ́lá ṣe rí Imam Mahdi alayhi salatu wasalam Hadrat Mirza Ghulam Ahmad alayhi salatu wasalam laqad thabata annahu kana sadiqan ṣùgbọ́n tó sẹ́yìn àfihànlẹ̀ annahu kana sadiqan olódodo ni ma'rufan bit-taqwa wọ́n máa pẹ̀lú pé ẹni tó páyà Ọlọ́run ọba ni wal wara' ẹni tí kìí ṣe oúnjẹ kújẹ èdèyàn wal amanatu tiwali hayatihi ẹni tó ṣe é fọkàn tán ní gbogbo ìgbésí ayé rẹ̀ láti ìgbà tí Ọlọ́run ọba ti dá gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ọba fún olódodo ni ọpáyà Ọlọ́run ọba kèése oníṣekúṣe èèyàn kò parọ́ rí ẹ̀dá tó Ọlọ́run ọba dànù tàhádìín ìyáhùn bó sì jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbógun báwo ló ṣe ń dáhùn rẹ̀ laqad tahadda imamana al-Mahdi alayhi salatu wasalam muqaddibihi òun gá máa ń fún alẹ́sì tọ́mọ sọ fún pé bí annahu la yumkinuhum an yattahimuhu bi kadhibin ẹni tó bá rí ibi tó ti tóun ti parọ́ ní omo jáde haythu qala ọ̀sọ̀ níbìkan ó ní innakum la umri gbogbo yín gbogbo ìgbésí ayé mi la yumkinukum an tattahimuni ẹ lè sọ fún mi rí an tattahimuni bi kadhibin aw iftira'in aw khuda'in ẹ lè sọ níjọ́ kan rí pé bọ́yá mo parọ́ rí àbí mo dáadáa parọ́ àbí mo ṣe ìtànjẹ fẹ́ nìkan rí fi awwali hayati bainakum ní gbogbo ìgbà tí mo lò láàrin yín fatahsabuna anna man kana hadha sha'nuhu ẹ wá rò pé ẹni tó jẹ́ pé bó ṣe rí ní min aadati kadhibi wal iftira yóò wá kàn jí lọ́jọ́ kan
yóò sì di òkúrọ́ la yubda an yakuna qad ikhtalaqa hadha al-amr min indi gbogbo ń tó bá sọ fún yín kò túmọ̀ kọjá pé àdáparọ́ ni ala fahal minkum min ahad yantakidu shay'an min shu'uni hayati ǹjẹ́ ààrẹ nìkan nu yín tó lè fi nǹkan kan tó lè tọ́ka sí àléébù kankan inú ìgbésí ayé mi ni wa ma dhalika illa fadlu minhu eléyìí àánú ọlọ́run ọba ni o annahu aqamani ala taqwa ọlọ́run ọba òun ló ṣẹ̀dá mi lórí ìpayà ọlọ́run ọba mundu nu'umati adhfari láti ìgbà tí mo ti kánà mi ti ń hù wa inna fi dhalika la ayatin lil mutafakkirin àmì kan lélẹ́yìn náà jẹ́ fún ẹni tó bá ní làákàyè. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين